So ihun tí mo wá rí yìí tí mo fẹ́ pass sí bàbá wa Gandhi ni pé ṣe rí ihun tó ń lọ lábẹ́ ògùn. Mo gbọ́ àwọn fídíò kan tí wọ́n fi sọ̀rọ̀ sí bàbá ọba Gandhi. Ó ara mi ò gbà, bóyá gẹ́gẹ́ bíi pé ẹni tán bá bí ń lé ọlá, tán bá bí ń lé ọba, tóun náà mọ̀ wípé àpèrè yìí ó lè kàn òun lọ́la, ó lè kàn òun lọ́la. Tó bá rí tán bá ń sọ̀rọ̀ sí irú ọba bẹ́ẹ̀, wàláyì inú ò ní dùn. Nítorí pé irú àwa yìí náà ní sí, a lè ní àpèrè ọba òní kàn wá kó kan ọmọ táwa bá bí lọ́la, gẹ́gẹ́ bí pàwa náà wá ń lé ọba. Ṣe rí bàbá wa Gandhi, ẹ má bínú pé mo pè yín ní orúkọ o, bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, ẹ ti ní sùúrù tó, ó ti pọ̀. Nítorí pé alukurani ti jẹ́ kó yé wa yí pé alukurani ti sọ fún yín pé isbiru wasobiru warobi. Isbiru, alukurani ẹ ṣe sùúrù, wasobiru, ẹ tún ní sùúrù, kí sùúrù yẹn kó pọ̀. Ṣé wá rí alukurani ò ní àgọ́ o, alukurani ò ṣe kí ni, kò sọ fún yín pé kẹgọ̀. Fine, you are a Christian. Being a Christian, you are not a fool. Ẹ kàwé, ìlú tó ti ń practice òfin tí òfin yẹn tó múlẹ̀ lẹ́gbẹ́ o fún àìmọye ọdún o, tẹ́ ẹ̀ lùgbà òfin ìlú yẹn o. Ẹ mọ òfin dáadáa. Bàbá Gandhi, nígbà tẹ́ tún máa jọba, ẹ tún jọba yẹn lábẹ́ òfin. I thought it's the right time kẹ́ ẹ jẹ́ kí àwọn high authority kán stop àwọn èèyàn kankan máa wọ ìlú yín mọ́. Nínú àwọn tí ẹ máa rìpọ́ọ̀tì fún DSS, bàbá Gandhi, àti gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ìlú Ògbómọ̀ṣọ́, tẹ́ ẹ bá ń fẹ́ peace l'Ógbómọ̀ṣọ́, tẹ́ ẹ bá fẹ́ kán kó Boko Haram wọ Ògbómọ̀ṣọ́, tẹ́ pé wọ́n á máa wọlé pa àwọn ọmọ yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan, wọ́n á máa pa kírísítẹ́nì, wọ́n á máa pa oníṣẹ̀ṣe, wọ́n á máa pa mùsùlùmí. It's the right time kẹ́ ẹ report àwọn people yìí fún authority. It's the right time kẹ́ ẹ máa report àwọn people yìí fún DSS. Irú brother ọmọ lásán líwo, ẹ ní láti report ẹ̀. Àwọn fídíò wà tẹ́ ẹ ní láti tó wà nílẹ̀ táwọn yìí tẹ́ ẹ máa gbà, táwọn èèyàn tán ti save. Ẹ sá òkè, ẹ máa report ẹ̀ fún DSS. Oníyàwó mẹ́ta, ẹ report ẹ̀ fáwọn DSS. Saheed Shittu, ẹ report ẹ̀ fáwọn DSS. Láfíàjì, ẹ report ẹ̀ fáwọn DSS. Àtàwọn bẹ́ẹ̀ tí wọ́n jọ orú wọn. Àìjẹ́bẹ̀, ìlú Ògbómọ̀ṣọ́, ọlọ́run máa yẹ kán bá sí kán bá bàbá Gandhi, ọlọ́run máa yẹ ká sì kó yín bàjẹ́. Kọ́ máa yẹ ká àsìkò Gandhi ni wàhálà ṣẹlẹ̀, náà ń pa àwọn ọmọ, náà ń ṣe kinní kan, mùsùlùmí lò. Ṣe rí tẹ́ ẹ̀ bá ti report àwọn people yìí fún DSS, kán invite wọn one by one, wọn ò ní stop kán máa ta àbùkù sí yín lára o. You are a Christian, I'm a Muslim, but inú tí religion mi ń preach òun ni peace. Dínú salam, ẹ̀sìn àlàáfíà. Nítorí pé ìjọta náà bí ó kọ́kọ́ ṣiṣẹ́ pé tó ànábì ó kọ́kọ́ trust èèyàn pátá, ọba tó jẹ́ Christian lànábì kọ́kọ́ trust o. Ọba Ethiopia lọ́dún náà lọ́wọ́ ń ṣe mùsùlùmí o, is a Christian, ànábì dẹ̀ trust ẹ̀. Tánábì bá fi lè gbé trust Sunday àyíká ìwọ yìí ó ní àmánà. Débi wípé ọba yóò gbà ká burúkú àwọn mùsùlùmí. You have to take the right step, because mi ò mọ problem wa lórí ìlú olílù. Bàbá Gandhi, mẹ́sẹ̀gì mi kán ba lè má dà lóyún irú, kán ba lè má ba orí àpèrè bàbá ńlá bàbá yín jẹ́ tẹ́ wà ń bẹ̀ lénìí. Ẹ sọ̀rọ̀ kan tí mo rí pé ẹ ní ọ̀rọ̀ ńlá lẹ sọ, ẹ ní ẹ ń ṣe mùsùlùmí, ẹ lè dá sọ̀rọ̀ mùsùlùmí, ṣùgbọ́n kí peace lè rìn láàrin àwọn mùsùlùmí lílo Ògbómọ̀ṣọ́ lẹ ṣe gbé ní ìgbìmọ̀ kan kalẹ̀, ẹ lè dá sí. Ókè ẹ̀yin mùsùlùmí nàìjíríà, ó yẹ ẹ̀yin ìgbìmọ̀ yìí mùsùlùmí ní ẹ lọ ṣiṣẹ́ wa, ẹ dá sí. Ẹ ní power. Gbogbo àwọn tó sọ wọn ò lè yọ ìmáàmù, wọn ò lè ṣe kinní kan, ní fáàkù ló wà ń bẹ́ẹ̀. Aṣáàrí wọn tó ń jubilate. Mo sì ń bọ̀ lórí ọ̀rọ̀ ọba Ọ̀yọ́ tó yan ìmáàmù. Ọjọ́ tí wọ́n ń sọ yí pé ọba Gandhi ò ní right láti yọ ìmáàmù, ọba ò lè ṣe kinní kan, kò lè yan ìmáàmù, kò lè yọ, ẹ ṣe gbà tọba Ọ̀yọ́ lénìí. Ọba Abdulhakeem tó wà ń bẹ̀ tó jọba Ọ̀yọ́ kò ń ṣe mùsùlùmí, kírísítẹ́nì ni.
real Christian. Àwọn fídíò wà tá a ti tọ́jú tíyàwó ọba Ọ̀yọ́ yìí ti sọ Christian ni practice Islam, ọba Ọ̀yọ́ practice Islam rárá. Everybody know dáadáa, even àwọn tó jọ jẹ́ ọ̀rẹ́ l'Amẹ́ríkà Christian ni wọ́n mọ̀ pé Christian ni, but bí Christian ìyẹn kọ́ la fẹ́ jẹ. Bàbá yẹn sọ̀rọ̀ kan, ọba wa ikú bàbá yèyé tèmi, wọ́n sọ̀rọ̀ kan, inú mi dùn gan pẹ̀lú ọ̀rọ̀ tó sọ. Wọ́n ní ògbẹ ìmọ̀mù ó ti ń gbẹ wá nílùú Ọ̀yọ́. Àwọn wá farabalẹ̀, àwọn ò fẹ́ yan ìmọ̀mù tí ó máa wí wórówóró. Ṣé wọn báwọn náà ohun tó ń lọ lórí mídíà náà fi ń lo language yẹn? Àwọn ò yan ìmọ̀mù tí ó máa wí wórówóró, tí ó wàá máa da àlàáfíà ìlú Ọ̀yọ́ rú. Ṣé tí ìmọ̀mù Tọ́líà bá gbọ́ language yẹn dáadáa tọ́bọ̀ Ọ̀yọ́ sọ, ó jẹ́ kó rorí? Ẹ má bínú ìmọ̀mù Tọ́líà. Ìmọ̀mù Tọ́líà, ẹ̀yin lẹ lé ọba yín kalẹ̀, lẹ́ ń jẹ́ kára àta ṣanwọ́ sí. Mo rántí Àfáyàkúbù Ìwó. Àfáyàkúbù ńjọ́ kan, ó sọ̀rọ̀ kan, mi ò mọ ohun tó ṣẹlẹ̀ láàrin Ajiwa Abdulwasin K1 the Ultimate àti ọba wọn Líwò. Ṣé lọ́jọ́ orí, péyàn ojú yàn lọ lọ́jọ́ orí, ṣé ọba Ìwó fẹ́ sọ kóhun ju K1 lọ ni? Tọ́ba níyàn ń lajú, èèyàn ní nǹkan nú ayé, èèyàn gbé nǹkan ṣe nú ayé, ṣọba Ìwó fẹ́ sọ pé òun ju K1 lọ ni? Kò jù lọ. Even though kan léyàn èèyàn ń dá sọ́rọ̀ ẹ̀sìn, nínú tẹ́yàn lè lò mí ò mọ̀, K1 dá sọ́rọ̀ ẹ̀sìn ju ọba yìí lọ. Dáadáa. Nítorí pé humanity, K1 put humanity fún àìmọye àwọn Mùsùlùmí míì tí K1 dá sọ́rọ̀ ilé ayé wọn, financially, medically. Kò pamọ́ fáwọn tó mọ̀. But let me tell you the truth. Wọ́n wá pàdé ńjọ́ yẹn, wọ́n wá sọ̀rọ̀. K1 wá sọ wípé ìwọ ó pè mí nǹkan kan. Àwọn ọmọ tó ṣe ń lo slang wọn tó bá pàdé ara wọn. Kò sí ohun tí wà sí rí Ìwó yìí, Àfáyàkúbù Ìwó, kò sí ohun tí ò sọ sí K1 kan. Débi yí pé ó ní sísà kan tó máa ń ṣe program. Wàsíìrì Ìwó yìí dẹ̀ ń parọ́ mọ́ yí pé òun àti K1 máa ń bára wọn sùn tí ò dẹ̀ sí ń bẹ̀. Ṣáàfà làwọn eléyìí. Ọba tí wọ́n ni wọ́n ń ràgàbò yẹn, ṣùgbọ́n èèyàn lè sọ̀rọ̀ láti Ìwó kó máa sọ̀rọ̀ sí ọba tí yín Imam Tọ́líà. Nígbà tó yẹ pé ẹ̀yin gbogbo kankan lẹ kọ́kọ́ lébẹ̀ lọ́ba yín lẹ gbé lórí orí múbàrí táwọn àgbàlagbà tí wọ́n ti ń sọ̀rọ̀ Ọlọ́run tẹ́ pé kò sí ohun tó lè ṣẹlẹ̀ láàrin ìjà. Wọn ò lè gbé lórí múbàrí, wọ́n á ṣe múbàrí fáwọn èèyàn, wọ́n á ṣe hútùbà fáwọn èèyàn ni. Hútùbà ti yín bí kẹ́ tẹ́ ẹ̀ bá fi làánà ẹ̀ fi takèébú ìjọ wo la fẹ́ bá yẹn dà. Nígbà tí ọmọ lásán yìí tó ti ń sọ̀rọ̀ sódì bí ọba yín, ẹ̀yin lẹ kọ́kọ́ gbé ọba yín báyìí, lẹ kọ́kọ́ gbé lẹ̀ ń tàbùkù ọba yín, odindi ọba àlú. Àwọn ẹlẹ́ni kò lè yọ yín, bọ̀ ní kú bàbá yèyé ó lè yan ìmọ̀mù kó lè sáyẹ̀nsì. Kò mà dá kíyàn ní nífà kò. Bíkọ́ mo rí Sùlẹ̀mọ́nà Ẹ̀sà Òkè, ọmọ aláìníla akáyè, èmi máa ń sọ fún àwọn èèyàn pé Sùlẹ̀mọ́nà Ẹ̀sà Òkè ṣe alùsùnà. Alùsùnà máa fi pa báyàn sùn. Wọ́n ṣe alùsùnà. Ṣé rí gbogbo àwọn tó lọ ń gbé wá gbogbo ẹ̀yin ọba tẹ́tẹ́ tó yẹ pé wọ́n ti lọ ń kó àwọn ọmọ gúrúmí wá sí ilẹ̀ Yorùbá. Wọ́n pìpì ẹ̀ Boko Haram múlẹ̀ fún yín ni o. Ẹ má jẹ́ parọ́ tọ̀ yín. Gbogbo àwọn tó lọ ń kó àwọn Sálàfí ẹgbẹ́ wọn tó lọ ń kó wá láti North yẹn, wọ́n pìpì ẹ̀ Boko Haram múlẹ̀ fún yín nílẹ̀ Yorùbá o. Nítorí pé tẹ́ ẹ̀ bá fura gbogbo ẹ̀yin ọba yẹn. Ẹ wo àìfura àwọn ẹ̀mí Haúsá ló kó bá wọn délé lẹ́ni o. Kó tó di pé ilẹ̀ Yorùbá ṣé wọ́n ti ń jí yín ọmọ gbé lọ ni tẹ́ ẹ̀ parọ́ Fúlàní. Kó tẹ̀lé pé àwọn ara yín náà ló ń jíra yín gbé lọ. Tẹ́ ẹ̀ pawọ́ ẹ̀ mọ̀ pé Fúlàní ni o. Ẹ mọ iye ẹni tó mú tó yẹ pé Yorùbá ni. Tó bá yá wọ́n á máa wọ mọ́ṣáláṣí yín máa bọ́ǹbù yín ilẹ̀ Yorùbá ni. Nítorí pé ẹ̀sìn tó fẹ́ gbé wá yìí, ẹ̀sìn Muhammad Abdul Wahab yìí tó fẹ́ gbé wá yìí kò ń ṣẹ̀sìn tó fara rọ o. Islam kan náà fẹ́ gbé wá o. Gbogbo àwọn tó ń wí yìí Islam kan náà ń jà fún o, wọ́n ń jà fápò ra wọn ni o. This is the right time baba Gandhi láti report àwọn pífún yìí fún high authority. Ẹ competition sáwọn DSS wọ́n invite wọn kí ló kàn wọ́n pẹ̀lú Ogbomosho. Oníkálukú kó mú identity ẹ̀wá tó bá fi tọmọ Ogbomosho nu wọn. Kí ló tá a lè jẹ́ kó mi àlàáfíà rú lílo Ogbomosho. Mo rọrọ̀ tí Saheed sọ
ẹ jẹ́ ń gbé ọ̀rọ̀ mo ò tí ì fẹ́ ẹ má jẹ́ ń lọ ọ̀rọ̀ mufti ẹ jẹ́ ń gbé ọ̀rọ̀ Saheed yìí wá ẹ gbọ́ ọ̀rọ̀ tí Saheed sọ sódì ní ọba. kábíyèsí tó ń sọ̀rọ̀ pé kìnnì kan òun ò fẹ́ ń bẹ̀ kábíyèsí ó ń sọ ti ẹnu pálásì ẹni ọba Ṣọ̀ún sọ ti ẹni kò sọ̀rọ̀ lọ́rùn ẹ̀ ó ń sọ ti ẹni kò tó bẹ́ẹ̀ wà láìta láì kò tó bẹ́ẹ̀ kò sí tó lè ṣe kò tó bẹ́ẹ̀ gbogbo ẹnu mo fi wí kò tó bẹ́ẹ̀ kò lè yọ̀ máwì. ẹ jọ torí Ọlọ́run ṣé Islam làwọn people in practice ṣá. bàbá wa bá Gandhi ẹ̀yin ni mo ní mẹ́sẹ̀gì fún o dídákẹ́ ẹ̀yin kò ń ṣe pé ẹ̀gàn o but ìyẹn máa ń dákẹ́ débì kan jẹ́ yí pé ìwọ̀sí yẹn ogun wallahi làzim mi ò rí ẹni tó bí da nínú àwọn Sàláfì kó bá Ìjẹ̀bú Òde dánwó eléyìí wò. Ìjẹ̀bú Òde máa jẹ́ kó yẹ yí pé ìmọ̀ àbọ̀ ṣe Ìjẹ̀bú Òde gbogbo Ìjẹ̀bú general wọ́n á jẹ́ kó yẹ yí pé ṣé o náwọn ò ní táwọn lè ṣe ẹni àwọn á ṣe fún ẹ. àwa amúdìndí ọba à ń lé wọn lẹ̀ tí bàbá yìí ṣe sálàáfin Ọ̀yọ́ tó kọjá nìyẹn o kò sí ọ̀rọ̀ burúkú tí Saheed yóò sọ sálàáfin Ọ̀yọ́ ọmọ tí ò ní àtúbọ̀tán yìí tí ò lè ní àtúbọ̀tán nínú ayé tọmọtọmọ kò sọ̀rọ̀ tí ò sọ sí ọba Lámídì ikú bàbá yèyé tàná kọ́lọ́run ṣe àlékún rahama nítorí pé èmi ò lè dájọ́ bàbá yẹn ní ohun tó gbà lọ́dọ̀ Ọlọ́run tí ó sì láàrin èmi àti èmi ò lè ṣèdájọ́ ẹ̀ tí n bá bọ́ ọba Lámídì lálejò náà ṣé máa kó ti Ọlọ́run ni màá máa kó èrè Ọlọ́run pé ó ṣe fi ọba Lámídì sínú ẹ̀. kí ló ń ṣe wá báyìí nínú Islam nǹkan bá wà nínú Islam nǹkan tó ń ṣe wá nínú Islam kò ọ̀pọ̀ o àwọn ọmọ wa ti kó nínú Islam rẹpẹtẹ o. bàbá wa ọba Gandhi òfin ló lè ṣe kínní yìí òfin ló lè ṣe